Psalm 42 and 43 la máa ṣe lénìí lórúkọ Jésù. A máa ṣe Psalm 42 and 43 torí pé àkórí kan náà ni Psalm 42 àti 43 ní. Àkórí kan náà làwọn méjèèjì ní. Àwọn tá bá ti kà á rí. Mo kàn máa sọ díẹ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lákòókò tí wọ́n kọ Psalm yìí. Psalm ọ̀fọ̀ ni, lament ni, onísàmù ńṣe ló ń ṣọ̀fọ̀, ńṣe ló ń àkókò ọ̀fọ̀, àkókò tínú ẹ̀ ò dùn, àkókò tí gbogbo nǹkan lọ́lẹ̀ pátápátá lákòókò náà. So but tẹ́ bá wo orí ẹ̀ rí i pé wọ́n sọ pé Psalm àwọn ọmọ Kórà ni. Wọ́n ti kọ síbẹ̀ wípé Psalm yìí o, Psalm àwọn ọmọ Kórà ni. But tẹ́ bá wo bọ́n ṣe kọ, ẹ mọ̀ pé Dávìdì ló bá wọn kọ Psalm yìí. Torí bí Dávìdì ṣe máa ń kọ nǹkan, bẹ́ẹ̀ ni wọ́n ṣe kọ Psalm 42 àti Psalm 43. But wọ́n sọ pé Psalm àwọn ọmọ Kórà ni. Àwọn ọmọ Kórà, mo fẹ́ rán wa létí àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀, àwọn tó ń pè ní Korahites. Torí tá bá sọ pé àwọn ọmọ Kórà, nǹkan tí gbogbo wa máa kọ́kọ́ rántí ni pé bàbá wọn ló ṣẹ̀ sí Mósè tílẹ̀ ìlànà tó gbé wọn mì, Dótà, Kóram àti Abiram. Nǹkan tí gbogbo èèyàn máa ń rántí ń pa àwọn Kórà nìyẹn. Bọ̀ tó jù yẹn lọ, àwọn Kórà yìí ẹbí Lẹ́fì náà ti wá. Ẹbí Lẹ́fì ni. Àwọn Lẹ́fì, àwọn lọ́lọ́run sọ pé àwọn ni èèyàn òun, àwọn ló ń ṣiṣẹ́ fún Ọlọ́run nínú ilé Ọlọ́run. Àwọn lọ́lọ́run sọ pé àwọn gangan ni ẹni ìní wọn, kán má pínlẹ̀ fún wọn nítorí òun Ọlọ́run ni ẹni ìní wọn. So inú tẹ́ḿpìlì Ọlọ́run ni wọ́n ti ń ṣiṣẹ́, ibẹ̀ ni wọ́n ti ń jẹun. Kò sí ìkọ̀kọ̀ mìíràn tó ń ṣe ju pé kán jí láàárọ̀, kán tún lé tẹ́ḿpìlì Ọlọ́run ṣe. Àwọn gangan ni adènà gatekeeper. Tán bá ti tún tẹ́ḿpìlì Ọlọ́run ṣe, kán dẹ̀ máa kọrin. So they are always in the presence of God. Ní gbogbo ìgbà. Àwọn Kórà yìí kò síbi tán ń lọ, wọn níṣẹ́ mìíràn ju pé kán jí, kán máa worship Ọlọ́run, kán máa jẹun. Lákòókò yìí dẹ̀ rèé, ṣe mọ̀ wípé Holy of Holies nínú tẹ́ḿpìlì yẹn ló wà. Níbẹ̀ gangan ni presence Ọlọ́run ṣì wà. Níbi táwọn kérúbùm yẹn tán farakara wọn lórí mercy seat. So lákòókò yẹn tán bá ti ń worship, wọ́n máa ń fi presence Ọlọ́run ní gidi. Ẹ tó bá máa worship á mọ̀ nǹkan tí mò ń sọ. Wọ́n á feel the presence Ọlọ́run. Téèyàn bá dẹ̀ ti ń feel presence Ọlọ́run, ó máa ń yàtọ̀ pátápátá sí bí èèyàn ṣe máa ń wà. So láràárọ̀, lójoojúmọ́, lọ́sàn-án, lálẹ́, wọ́n máa ń feel presence Ọlọ́run. So lákòókò tí wọ́n wá kọ Psalm yìí, àwọn èèyàn yìí, ẹ jẹ́ kí n fún wa láwọn Bible kíní díẹ̀. A lè lọ ka 1 Chronicles chapter 9 verse 17 to 24. A máa rí wípé àwọn ọmọ Kórà yẹn adènà ni wọ́n, gatekeepers ni wọ́n. Ṣùgbọ́n nígbà tí a máa fi dé 2 Chronicles, ṣe mọ̀ pé wọ́n pa ìgbà tí bàbá wọn ti ṣẹ̀ sọ Ọlọ́run, àtàwọn mẹ́ta tán sọ pé ṣé Mósè nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ ni, àwọn gan Ọlọ́run bá wọn sọ̀rọ̀. Nígbà tí Ọlọ́run ò lè bá wọn sọ̀rọ̀, Ọlọ́run palẹ̀ gbogbo wọn mọ́. But àwọn ọmọ ẹ̀, wọn ò ṣe bí bàbá wọn. Àwọn ọmọ yẹn wọ́n bẹ̀rù Ọlọ́run. So ní 2 Chronicles chapter 20 verse 19, ẹ máa rí wípé àwọn ọmọ Lẹ́fì nínú àwọn ọmọ Kóhátì àti nínú àwọn ọmọ Kórì, níṣe ni wọ́n dìde dúró láti fi ohùn rara kọrin ìyìn sókè sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Wọ́n máa ń kọrin gidi sí Ọlọ́run Ísírẹ́lì ní láàárọ̀, lọ́sàn-án, lóru. So wọ́n máa ń fi presence Ọlọ́run gan. So lákòókò tí wọ́n wá kọ Psalm yìí, àwọn Bible scholars sọ pé ó láti jẹ́ pé lákòókò tí David tó kúrò nínú ìlú, ńgbà tí Absalom tó lé bàbá ẹ̀ kúrò nínú ìlú. Torí àwọn ọmọ Kórà ò kúrò nínú tẹ́ḿpìlì rí. Ṣùgbọ́n lákòókò tí David láti jáde kúrò, David sì fẹ́ kí wọ́n máa yin Ọlọ́run pẹ̀lú ohùn bí wọ́n ṣe ń lọ nírìn àjò yẹn. So àwọn ọmọ Kórà láti fi tẹ́ḿpìlì Ọlọ́run sílẹ̀. Absalom ti ẹ̀fẹ́ rí kankan nínú gbogbo àwọn ìwọ ni Lẹ́fì, ìwọ ni kíní kan. Absalom kò jí sọ̀rọ̀ anybody. So àwọn yẹn wọ́n tẹ̀lé David. Nígbà tí David ń jáde kúrò ní Jerusalem, tó fi ń lọ, tó ń sá fún Absalom kó má rí wọn pa. So lákòókò yẹn, àwọn Bible scholars pé lákòókò yẹn ni àwọn ọmọ Kórà ń sọ wípé ṣé bó ṣe máa ń rí tán bá ti kúrò ní presence Ọlọ́run leléyìí.
ó wá di pé gbogbo nǹkan wá dàrú ṣe mọ̀ àwọn èèyàn ń bú wọn ẹ̀rọ wọn tó sọ pé wọ́n ń wọ́ṣìpù ọlọ́run ọlọ́run yìí náà dàtẹ́ ń wọ́ṣìpù ogun ló lé yín kúrò ní Jerusalem sí ibi tọ́lọ́run yín wà sọ wọn yóò kàn ń sọ̀sọ́kùsọ sí wọn ni àwọn èèyàn sọ pé lákòókò yẹn ni àwọn ọmọ Kórà kọ orin ṣe so nígbà táwọn ọmọ Kórà ń kọ orin yẹn David ó bá wọn kọ because ẹ rí i pé writing David bí David ṣe máa ń kọ nǹkan ẹ rí i pé David ló kọ sílẹ̀ ṣùgbọ́n orin yẹn fún àwọn ọmọ Kórà òní Psalm 42 àti Psalm 43 wà fún so kí ni David tiẹ̀ fẹ́ kí ni àwọn tó kọ Psalm yìí tábàtẹ̀ sọ pé ọmọ Kórà ló kọ àbí David ló kọ kí ni nǹkan náà kí ni mẹ́sẹ̀gì kí ni nǹkan tó ń fẹ́ ká mọ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn torí lákòókò tí inú wọn ò dùn rárá ni lákòókò tí wọn tiẹ̀ tó dàbẹ̀ ní kọ́lọ́hún ti gbàgbé wọn pátápátá ni lákòókò tó jẹ́ pé wọ́n gba àdúrà yẹn wọn rí èsì àdúrà ni lákòókò tó jẹ́ pé ọ̀tá wa la ẹni láti sọ̀rọ̀ sí wọn anyhow irú ẹ̀ dẹ̀ ń ṣẹlẹ̀ tó pọ̀ gan ní ìjọ Ọlọ́run tó bá ní pé gbogbo àwọn tó yẹ pé wọ́n ní ọkàn báwo náà ṣe máa ń sọ tí wọ́n wà dáhùn àwọn tí ọkàn wọn tí ó pòrúurú àbí tínú wọn ò dùn tẹ́ bá ní kán jáde sórí ọ́tà ayé àyín lẹ́nu pé àwọn tó máa jáde ó máa ju háàfù chọ́ọ̀chì lọ ọ̀pọ̀lọpọ̀ ló ń la oríṣiríṣi nǹkan kọjá ọ̀pọ̀lọpọ̀ èèyàn so àwọn èèyàn yìí la oríṣiríṣi nǹkan kọjá lákòókò yìí tó dàbẹ̀ ní pé Ọlọ́run ò tiẹ̀ rántí wọn ó dàbẹ̀ ní pé wọn ò rí Ọlọ́run rárá ó dàbẹ̀ ní pé gbogbo àdúrà wọn ó dàbẹ̀ pé kò gbà àti pé wọ́n ṣe orin tó wá ń kọ kò rí bí ìgbà tó wà nínú tẹ́ḿpìlì wọ́n ń kọ orin yẹn bọ̀ wọ́n feel the presence Ọlọ́run wọ́n ti ẹ̀ mọ̀ wípé àwọn ń worship gbogbo yẹn kò sí ń bẹ̀ mọ́ ilé tó máa ń ṣe lójoojúmọ́ tẹ́ pé tó máa ti wọnú tẹ́ḿpìlì wọ́n máa feel presence Ọlọ́run gbogbo yẹn kò sí ń bẹ̀ mọ́ so wọ́n wá ń kọ orin wípé báwọn ṣe kúrò ní presence Ọlọ́run yẹn àwọn ń pòǹgbẹ Ọlọ́run òǹgbẹ Ọlọ́run ń gbẹ àwọn ṣe mọ̀ pé téèyàn bá ń pòǹgbẹ kó dàbẹ̀ ní pé bí abígbà tí ooru bá mú gidi tó ń gbẹ èèyàn ṣe mọ̀ tẹ́ pé máa wá omi káàkiri ni tẹ́ pé ahọ́n èèyàn gan á ti fẹ́ lẹ̀ mọ́ ẹnu ẹ máa bẹ tẹ́ bá rú bí bẹ́ ṣe máa ń mu omi yẹn bẹ́ẹ̀ lọ ṣe wà lákòókò náà wọ́n wá sọ wípé òǹgbẹ Ọlọ́run ń gbẹ wọ́n òǹgbẹ Ọlọ́run ń gbẹ wọ́n gan níbi tán wà yìí sí ibi tán wà ó jìnnà sí presence Ọlọ́run torí lákòókò yẹn nínú tẹ́ḿpìlì yẹn lọ́lọ́run máa ń wà ṣùgbọ́n lẹ́yìn tí Jésù Kristi ti wá dé o ara wa ti wá di tẹ́ḿpìlì Ọlọ́run o níbi tí mo jókòó sí mo ń worship Ọlọ́run mo dẹ̀ feel the presence Ọlọ́run ẹni tó bá jọmọ Ọlọ́run tó bá worship Ọlọ́run á feel presence Ọlọ́run ṣùgbọ́n lákòókò yẹn kò rí bẹ́ẹ̀ nínú tẹ́ḿpìlì níbi tí presence Ọlọ́run wà gangan níbi áàkì yẹn nígbà yẹn ní holy of holies tó bá ti ń kọ nígbà yẹn ni wọ́n máa ń feel the presence Ọlọ́run but tán bá ti jáde kúrò kò rí bẹ́ẹ̀ so nǹkan tó ń affect wọn nìyẹn wípé even though wọ́n ń kọrin even though wọ́n ń praise Ọlọ́run ṣùgbọ́n kò rí ìgbà tán wà nínú tẹ́ḿpìlì tó yẹ pé tó bá ti ń kọrin yẹn báyìí ẹ̀mí Ọlọ́run á dẹ̀ sọ̀kalẹ̀ ẹni tó bá ti feel presence Ọlọ́run rí á mọ̀ nǹkan táwọn ọmọ Kórà yìí tó ń ṣẹlẹ̀ lákòókò tí wọ́n fi kọ kíní yìí á mọ̀ pé ìyàtọ̀ tó wà ń bẹ̀ kò kì í ṣe kékeré rárá ó máa dàbí pé wọ́n fi wọ́n sí bí wọ́n mú wọn kúrò ní omi tútù wọ́n fi wọ́n sínú omi tó gbóná ni bó ṣe máa ń rí nìyẹn torí presence Ọlọ́run máa ń yí gbogbo nǹkan ó máa ń yí padà ni ó máa ń yí padà so wọ́n ń pòǹgbẹ Ọlọ́run wípé torí rúdurùdu ti wá ṣẹlẹ̀ gbogbo nǹkan ò tiẹ̀ yé wọn mọ́ wọn ò tiẹ̀ mọbi tán ń lọ wọn ò mọbi tán ń padà bọ̀ wọ́n ṣe máa oúnjẹ tán máa jẹ gbogbo nǹkan wá dàrú pé kí ni gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n nínú gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ sí wọn náà bẹ́ẹ̀ ni wọ́n rántí wípé wọ́n ń bá ọkàn wọn wọ́n ń bá sọ̀rọ̀ ní o wípé gbogbo nǹkan lè le koko gbogbo ẹ̀ lè dojúrú ó lè dàbẹ́ ní pé kò sọ́nà àbáyọ mọ́ ṣùgbọ́n o àwọn máa ń fi ọkàn wọn sínú Ọlọ́run yìí kò kí ń dojú ti ẹni tó bá ti ń sìn Ọlọ́run yìí ó máa tún mú àwọn padà wá sínú tẹ́ḿpìlì yẹn láti tún wá máa kọ orin ìyìn sí Ọlọ́run pé àwọn ọ̀tá tó ń yọ̀ wọ́n yìí ọjọ́ kan náà wọ́n á rí pé gbogbo ẹ̀ Olúwa máa ṣẹ́gun fún àwọn dẹ̀ máa tún padà sínú tẹ́ḿpìlì Ọlọ́run tó jẹ́ pé báwọn ṣe máa ń kọrin
pariwo tó máa ń gbé ọlọ́run ga tó ń pariwo hallelujah yẹn àwọn sì tún mọ tún padà láti tún ṣe irú ẹ̀. So ẹni tó bá fẹ́ bá ọlọ́run rìn kò lè, ẹni tí ò bá ń pòǹgbẹ ọlọ́run kò lè bá ọlọ́run rìn. Ẹni tó bá ń pòǹgbẹ ọlọ́run òun ló máa ń bá ọlọ́run rìn, òun ló máa ń carry presence, òun ló máa ń mọ, òun ló máa ń carry presence ọlọ́run. Ẹni tó bá jẹ́ pé ó kàn ń bá wọn lọ church ní tiẹ̀ yẹn, ẹ ṣáà lọ church kàdé kàṣà sọ pé Christian ni mi, ṣé orí òkè sí òní ó yá jẹ́ ya lọ throughout náà àkókò gbọ́n kankan tó sọ ń bẹ̀ ṣe mọ̀ irú ìyẹn kọ́ là ń sọ. But ẹni tó ń pòǹgbẹ ọlọ́run tó mọ bó ṣe ń rí nígbà tí presence ọlọ́run tó bá wà around òun làwọn ọmọ yìí, òun ni wọ́n ṣe ń sọ wípé àwọn sọ ẹ tí ò bá ń pòǹgbẹ ọlọ́run kò lè bọ́ ọlọ́run rìn. Matthew 5:6 Matthew 5:6 sọ wípé alábùkún fún li àwọn ẹni tí ebi ń pa àti tí òǹgbẹ sípa òdodo ṣe mà òdodo aláti task for righteousness àṣòǹgbẹ òdodo even ọ̀rọ̀ ọlọ́run àgbòǹgbẹ ọ̀rọ̀ ọlọ́run pé mi lè ṣe kí n má ka ọ̀rọ̀ ọlọ́run mo láti ka ọ̀rọ̀ ọlọ́run, mo láti gbọ́ nǹkan tó ọlọ́run ń sọ, mo láti kọ́kọ́ gbọ́ nǹkan tó ọlọ́run sọ kí n tiẹ̀ tó jẹun láàárọ̀ àbí kí n tó ṣe anything. But èèyàn míì is okay ó lè lọ lọ́sẹ̀ kan kòkòrò ṣe mọ̀. So but àwọn eléyìí yàtọ̀, àwọn eléyìí àwọn tó ń pòǹgbẹ ọlọ́run ni. So ẹ tó bá ti ń pòǹgbẹ ọlọ́run á mọ̀ tọ́lọ́run ò bá sí ń bẹ̀ àbí tọ́lọ́run bá wà ń bẹ̀. So ọ̀rọ̀ ìyànjú kan la máa ní torí àkókò wa bọ̀ mo máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan kékeré méjì ká tó ọkà àwọn kinní yẹn. Ìkíní ni wípé ṣe rí orin ẹ̀mí pé à ń worship ọlọ́run yìí, mo fẹ́ jẹ́ ká mọ̀ nǹkan tó ń jẹ́ heartfelt worship, ìjọsìn láti ọkàn wa. Ṣe rí tá bá ń jọ́sìn, tá bá ń gbé ọlọ́run ga láti ọkàn wa wá, lọ́kàn wa àwa rò pé à ń kọrin, à ń gbé ọlọ́run ga. Ọlọ́run ti ga síbẹ̀, kò síbi tá tún fẹ́ gbé ọlọ́run lọ, ọlọ́run ò lè ga ju bó ṣe wà, ọlọ́run ti ga tán, ó ti wà ń bẹ̀. Ṣùgbọ́n tá bá ti ń kọ orin, ṣe rí ọkàn wa, nínú ọkàn wa ọlọ́run á máa tóbi sí lọ́kàn wa, ọlọ́run á máa tóbi sí bá ṣe ń gbé ọlọ́run ga yẹn, ọlọ́run á máa tóbi sí lọ́kàn wa. Tọ́lọ́run bá dẹ̀ sí ń tóbi sí lọ́kàn wa, ṣe rí ìṣòro tá à ń là kọjá á wá máa shrink, á máa rá, ìṣòro yẹn á máa kéré torí ibi tí ọlọ́run bá ti, títóbi ọlọ́run bá ti wà, ìṣòro ò kí ń lè dúró, ìṣòro yẹn fúnra ẹ̀ á máa shrink. Ẹ rí pé tẹ bá ṣe worship gidi, tẹ really worship ọlọ́run, nígbà tẹ bá máa fi ṣetán ọkàn yín máa fúyẹ́ ni, ó máa dàbí pé kò tẹ̀sí kankan tó ń ṣe yín mọ́, ọkàn yín máa fúyẹ́ ni. So tá bá ti ń gbé ọlọ́run ga, à ń magnify ọlọ́run, ọlọ́run ti tóbi tán, kò síbi tán ọlọ́run máa tún tóbi lọ sí. Ṣùgbọ́n nínú ọkàn wa à ń gbé ọlọ́run ga, à ń gbé ọlọ́run ga ju ìṣòro tá à ń là kọjá, à ń gbé ọlọ́run ga ju gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé wa àti nínú surrounding wa àti nínú ayé pàápàá. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn nígbà tá bá ń gbé ọlọ́run ga. So nǹkan táwọn èèyàn yìí tí wọ́n ń feel, tí wọ́n ń miss nìyẹn pé kò sí ń bẹ̀ mọ́, wọn ìyẹn ò ṣẹlẹ̀. So ìṣòro yẹn wá tóbi ju ọlọ́run lọ nínú ọkàn wọn. Nǹkan tó ń dùn wọ́n nìyẹn wípé tí àwọn bá wà nínú tẹ́ḿpìlì irú ẹ̀ ò kì í ṣẹlẹ̀ nítorí ọlọ́run tóbi ju ohun gbogbo lọ. So tá bá ti ń ṣe heartfelt worship, ìjọsìn láti inú ọkàn wa, kò ń ṣe pé kankan máa kọrin lásán, but orin tá à ń kọ tó ń wá láti ọkàn, orin tó ń gbé ọlọ́run ga, ó máa jẹ́ kí ìṣòro, ó máa jẹ́ kó máa, ìṣòro á máa dínkù fúnra ẹ̀, ìṣòro yẹn á dẹ̀ máa dínkù. Ọkàn wa tó ti heavy yẹn, ọkàn yẹn kò wá ní heavy, kò ní heavy bẹ́ẹ̀ mọ́. Nǹkan tí praise máa ń ṣe nìyẹn. So heartfelt worship is very very important. Then ìkejì ni wípé a láti máa bá ọkàn wa sọ̀rọ̀ o. A máa rí ní Psalm 42 àti 43 yìí. Ṣe rí àwọn ọmọ Kórà yìí, wọn ò jẹ́ kí rúdurùdu, ìṣòro, wàhálà tán ńlá kọjá lákòókò yẹn, wọn ò jẹ́ kí ó borí wọn o. Níṣe ni wọ́n ń bá ara wọn sọ̀rọ̀. Ṣe rí ọkàn wa yìí, ó rí bí field ni o, ó rí bí kí ló ń pe field ní Yorùbá, bí oko. Ṣe rí oko, téèyàn ò bá, ẹni tó lóko tí ò bá lọ gbìn kankan síbẹ̀, Sátánì á bá gbìn nǹkan sí o. Kí ló ń pè weed, koríko tí ò ní nǹkan tí ò nílò, plant tí ò nílò, Sátánì á gbìn sí. So tí èèyàn bá máa bá ọkàn ara rẹ̀ sọ̀rọ̀ wípé ìṣòro tí mò ń là kọjá yìí Olúwa tóbi ju ìṣòro yìí, Sátánì á máa fi àwọn nǹkan kan síyàn lọ́kàn yìí pé àṣà tó ń ṣe é yìí
àṣà yẹn máa pa ẹ́ nì, olùkọ́ Ọlọ́run gbàdúrà, má má jẹ́ kán tàn ẹ́ jẹ. Sátánì á máa gbìn nǹkan sí. Nǹkan tó máa wá ń jẹ́ káwọn èèyàn wà depressed nìyẹn o, tí wọ́n á fi lọ lò. Tó jẹ́ pé á débi pé wọ́n tiẹ̀ ní fẹ́ báyàn sọ̀rọ̀ mọ́. Ṣùgbọ́n téèyàn bá ń bá ọkàn ara rẹ̀ sọ̀rọ̀ wípé ìwọ ọkàn mi, ìrètí ṣì wà nínú Olúwa. God is the one that reverses the irreversible. Kò sóhun tó ṣòro ó ṣe fọ́lọ́run. Mo ní Ọlọ́run. Téèyàn bá ń bá ara rẹ̀ sọ̀rọ̀, tó ń bá ọkàn rẹ̀ sọ̀rọ̀, tó ń bá ọkàn ara rẹ̀ sọ̀rọ̀, ìṣòro yẹn kò ní múyàn balẹ̀ o. But téèyàn bá ti gbà fún Sátánì láti máa plant nǹkan sí lọ́kàn, òní Bible ṣe sọ pé ká cast out gbogbo imagination, àwọn imagination ọkàn tí ò ṣe tọlọ́run, ká máa mú kúrò lọ́kàn wa, ká má gbà láyè, ká máa bá ọkàn wa sọ̀rọ̀. Ọkàn wa gangan lèèyàn, ó ń gbọ́rọ̀, ó létí. Ká máa bá ọkàn wa, ká máa bá sọ̀rọ̀. So ó ṣe pàtàkì. So nǹkan tí àwọn ọmọ Kórà yìí ṣe nìyẹn. Wọ́n ń bá ọkàn wọn sọ̀rọ̀ pé ìwọ ọkàn, kí ló dé tó sorí kodò? Kí ló dé? Kí ló dé tó ṣe rí bí eléyìí? Ṣe ìrètí nínú ní ti Ọlọ́run. Ìrètí rẹ nínú Ọlọ́run ló wà. A sì tún máa yin Ọlọ́run yìí. A máa yin Ọlọ́run, yóò kì í fọmọ rẹ̀ sílẹ̀. Ó máa ń gbàyàn nínú ìṣòro ni. So aláti máa bá ọkàn wa, aláti máa bá sọ̀rọ̀. So ọ̀rọ̀ ìyànjú kan tí mo kàn fẹ́ ká sọ̀rọ̀ lé lórí, ìyẹn ni wípé nígbà tí irú àkókò yìí, torí kò sẹ́ni tí ò kì í dé fún o, pé mo jẹ́ Kìrìsìtẹ́nì, kò sọ pé kákòókò yẹn má dé o, nídìí ayé tá wà yìí o. Ọlọ́run fúnra ẹ̀ gan ò ṣèlérí fún wa pé kò ní sí ìṣòro o, kò kàn ní borí wa lọ́lọ́run sọ fún wa o. So lákòókò tí irú nǹkan bí eléyìí bá ṣẹlẹ̀, kí ni àwọn ọmọ Kórà yìí kí ni wọ́n ṣe ní Psalm 42 and 43? Nǹkan tí mo fẹ́ ká rí sọ̀rọ̀ lé lórí nìyẹn. Kí ni wọ́n ṣe lákòókò tí inú wọn bàjẹ́, lákòókò tí ìsoríkodò wà, lákòókò tó jẹ́ wípé gbogbo nǹkan ti dàrú dẹ̀ pé kò sọ́nà àbáyọ mọ́? Kí ni wọ́n ṣe? Ohun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ni wípé wọ́n rántí bí ó ṣe máa ń rí nígbà tí wọ́n bá wà ní presence Ọlọ́run. Wọ́n mọ irú bó ṣe máa ń rí nígbà tí wọ́n bá wà nínú presence Ọlọ́run. Wọ́n mọ̀ wípé Ọlọ́run máa ń gbé nínú ìyìn àwọn èèyàn rẹ̀. Wípé so tí mo bá ní oore ọ̀fẹ́ láti yin Ọlọ́run, ìṣòro yẹn tí mo gbé Ọlọ́run ga nínú ọkàn mi, bí n bá ṣe ń gbé Ọlọ́run ga síbẹ̀ ni ìṣòro yẹn á ṣe máa dínkù, bẹ́ẹ̀ ni ìṣòro yẹn á ṣe máa rá, nítorí pé ìṣòro yẹn kò lè dúró níwájú Ọlọ́run. Olúwa máa ń tẹ ìyìn àwọn èèyàn rẹ̀ dóni. Ẹni tó bá ń praise Ọlọ́run, tó ń worship dáadáa, á mọ̀ nǹkan tá à ń sọ, especially lóru. Ẹ mọ̀ pé tí bá máa fi jí, ẹ rí pé yàtọ̀ ti wà nígbà kó tó di pé ẹ worship àti ìgbà yẹn. So wọ́n rántí tẹ́ḿpìlì bó ṣe máa ń rí nígbà tán wà ní tẹ́ḿpìlì, pé tán bá ti gbé Ọlọ́run ga, Olúwa máa ń ga ju gbogbo ìṣòro ni. Olúwa á borí gbogbo ìṣòro yẹn. Olúwa wá ṣe amọ̀nà wọn, wọ́n ṣe máa jáde kúrò nínú ìṣòro. Nítorí pé tọ́lọ́run bá ti dé, ìṣòro láti wábi tó máa fara gbà ni. Ìṣòro ó máa find the way out ni. So wọ́n rántí, a ní láti máa rántí wípé tí mo bá gbé Ọlọ́run mi yìí ga, Olúwa máa ń gbé nínú ìyìn ènìyàn rẹ̀ ni. The more tí bá ṣe ń gbé Ọlọ́run ga, the more ìṣòro yẹn kò lè, because Sátánì ò lè, kò sí nǹkan tó kò fẹ́ ká praise Ọlọ́run, kò lè dúró ń bẹ̀. Ibi tẹ́ bá ti ń gbé Ọlọ́run ga, Sátánì ò lè dúró ń bẹ̀. Èèwọ̀ ẹ̀ lẹ́yìn ṣe yẹn. Nǹkan tó ṣe lé, iṣẹ́ tó ń ṣe lọ́run nìyẹn, kó tó di pé ó ṣẹ̀sọ́ Ọlọ́run tán fi lé kúrò. So tẹ́ bá ti ń praise Ọlọ́run, Sátánì ò lè dúró. Wọ́n bi Pastor Adébóyè pé tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ preaching, ó ṣe jẹ́ pé orin ló máa ń kọ ṣá, á worship, á kúnlẹ̀, á worship, pé òun ò kì í bind Satan ní tiẹ̀. Ó ní ibi táwọn bá ti yin Ọlọ́run, Sátánì ò lè dúró. Sátánì ò lè dúró, kò lè gba praise. So kò ní ìdí pé ń bind ẹ̀, ó máa bind ara ẹ̀ fún rẹ̀ ni. Á bind ara ẹ̀ fún rẹ̀ ni. So ká kọ́kọ́ rántí, ká má jẹ́ ká sọ pé orí ò tiẹ̀ wù mí kan, èmi ò tiẹ̀ worship mọ́. Sátánì ló ń ṣe bẹ́ẹ̀ o. Torí ó mọ̀ pé ọ̀nà àbáyọ nìyẹn o. Torí Olúwa ju gbogbo ìṣòro yẹn lọ. So àwọn ilé ìwọ́n kọ́kọ́ rántí tẹ́ḿpìlì Ọlọ́run, pé tán bá ti ń yin Ọlọ́run, presence Ọlọ́run ó máa ń sọ̀kalẹ̀ ni. A dẹ̀ ṣe nígbà tá a ṣe Psalm 22, mo sọ fún wa Psalm 22 verse 3, Olúwa máa ń tẹ ìyìn àwọn ènìyàn rẹ̀ dóni. Olúwa ń gbé nínú ìyìn ni. Tá bá ti ń yin Ọlọ́run, Olúwa á sọ̀kalẹ̀. So ó ṣe dandan ká yin Ọlọ́run. Kò ní fi ṣe bí gbogbo ẹ ṣe rúdurùdu tó. Ẹ má jẹ́ kí ká dára wa lágara, àbí wà lọ́ ṣe máa ń sọ Yorùbá. Ẹ jẹ́ ká rántí pé a láti yin Ọlọ́run.
á láti yin Ọlọ́run. Kí ni ìkejì nǹkan tí wọ́n rántí? Wọ́n rántí ní verse 5b, ìgbà tá a bá ṣe a máa kà á pé wọ́n rántí ẹni tí Ọlọ́run jẹ́ àti ohun tí Ọlọ́run ti ṣe. Wọ́n rántí nǹkan tí Ọlọ́run ti ṣe nígbà tó wà nínú tẹ́ḿpìlì. Ṣé mọ̀? Mo sọ pé Dáfídì ló bá wọn kọ́. Ṣé pé Dáfídì ò lè ṣe kó má rántí? Dáfídì àkọ́kọ́ gbogbo nǹkan tí Ọlọ́run ti ṣe, Dáfídì máa kọ́kọ́ kà á lẹ́nà kó tó di kó máa béèrè nǹkan kan lọ́wọ́ Ọlọ́run. Dáfídì kọ́kọ́ àwọn eléyìí wọ́n rántí gbogbo nǹkan tí Ọlọ́run ti ṣe. Wọ́n wá rántí pé ìṣòro eléyìí kò tó nǹkan tí Ọlọ́run ti ṣe nínú ayé wọn tẹ́lẹ̀ o. Kò tó. Nítorí pé nípa ẹ̀rí òun la máa ṣe ń ṣẹ́gun Sátánì. Òun ló ṣe dáadáa pé aláti máa sọ àwọn nǹkan tí Ọlọ́run ti ṣe. Nígbà tí kìnìún wá, Ọlọ́run bá mi pa kìnìún. Nígbà tí àmọ̀tẹ́kùn dé, Ọlọ́run bá mi pa àmọ̀tẹ́kùn. Ìwọ ọ̀tá yìí náà, ìwọ náà o ti finish. O ti finish. Ọlọ́run tó pa kìnìún tó pa àmọ̀tẹ́kùn ó wà ń bẹ̀ fún mi. Ó máa parí ẹ̀ náà lórúkọ Jésù. Revelations 12:11. Ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ 11. We overcome. A máa ń ṣẹ́gun nípa ẹ̀jẹ̀ Jésù Kristi àti ọ̀rọ̀ ẹ̀rí wa. Ọ̀rọ̀ ẹ̀rí ó ṣe pàtàkì. Olúwa ti ṣe léyìí fún mi. Olúwa tó ṣe léyìí fún mi. Olúwa tó ṣe léyìí fún mi. Olúwa tó ṣe léyìí fún mi. So àwọn rántí tó tá bá ti rántí pé Olúwa ló ṣe léyìí fún mi. Olúwa ló ṣe léyìí fún mi. Nígbà yẹn ọkàn wa balẹ̀. A lè máa sọ wípé he's bigger than all my problems. He's bigger than all my fears. Olúwa tóbi ju gbogbo ẹ̀rù yìí. Mi ò ní bẹ̀rù nítorí Olúwa ju gbogbo ẹ̀rù mi ó jù lọ. Kí ni ìkẹta tí wọ́n ṣe? Ìkẹta tí wọ́n ṣe ni pé àwọn ọmọ Kórà yìí wọ́n rí ìgbẹ́kẹ̀lé Ọlọ́run. Wọ́n count on God ni o. Wọ́n sọ wípé wọ́n ṣe àtúnyẹ̀wò ẹni tí Ọlọ́run jẹ́. Wọ́n tún kò ṣe pé wọ́n àmọ́ Ọlọ́run ò bọ̀, wọ́n tún wá ń rehearse ẹ̀. Wọ́n ń sọ pé ìwọ Ọlọ́run ìwọ ni ìrètí mi. Ṣebí ìwọ Ọlọ́run ìwọ ni ìgbàlà mi. Ìwọ Ọlọ́run ìwọ ni ààbò mi. Ìwọ Ọlọ́run ni Ọlọ́run alààyè, Ọlọ́run ayé mi. Ṣebí ìwọ ni àpáta mi. Ṣebí ìwọ ni ìmọ́lẹ̀ àti òtítọ́. Ìwọ lẹni tó ń tọ́ mi. Ìwọ ni mímọ́. Ìwọ láyọ̀ mi. Ìwọ lọ́lọ́run mi. Wọ́n rántí ẹni tọ́lọ́run jẹ́. Ìyẹn ní pé ìwọ ìṣòro yìí ó kéré compare to irú Ọlọ́run tí mò ń sìn. Ọlọ́run mi yìí ó ju gbogbo tá à ń là kọjá ó jù lọ. Nǹkan tí wọ́n ń ṣe nìyẹn. So ìkẹta ni pé ká gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ká mọ ẹni tọ́lọ́run jẹ́ sí wa. Ta lọ́lọ́run jẹ́ sí yín gangan. Kí lẹ ti ẹ̀ mọ̀ ń pa Ọlọ́run yìí? Ọlọ́run tẹ́ ń sìn báwo ló ṣe jẹ́ sí yín? Ẹ láti mọ irú Ọlọ́run tẹ́ ń sìn. Tẹ́ bá mọ irú Ọlọ́run tẹ́ ń sìn, ìṣòro yẹn gan fún rẹ̀ mọ̀ pé òun wọ gàù because ó mọ̀ pé ẹ mọ irú Ọlọ́run tẹ́ ń sìn. Ó mọ̀. So ìkan ìkẹrin èyí tí wọ́n ṣe ni wípé wọ́n wá gbara wọn nímọ̀ràn o. Wọ́n cancel lára wọn o. Wọ́n tiẹ̀ tí lọ bá yàn kankan o. Wọ́n fi òtítọ́ Ọlọ́run wọ́n fi gbara wọn nímọ̀ràn o. Òtítọ́ Ọlọ́run ò ní wọ́n fi gbara wọn nímọ̀ràn pé ọ̀rọ̀ Ọlọ́run òótọ́ ni o. Ọlọ́run yìí òótọ́ ni. Kọ́lọ́run jẹ́ òótọ́ kí gbogbo èèyàn jẹ́ èké. Gbogbo nǹkan tó kù èké ni. So wọ́n gbara wọn níyànjú pẹ̀lú òtítọ́. Òtítọ́ yẹn ni wọ́n fi cancel eléyìí tí ò ṣòtítọ́. For example, tí àìsàn tó ń ṣe. Àìsàn kì í ṣe òtítọ́. Ọlọ́run ò sọ pé a máa ṣàìsàn. Àwọn aláìgbàgbọ́, àwọn tó ń ṣẹ̀, àwọn ọ̀tá Ọlọ́run sọ pé àìsàn wà fún. So èèyàn máa rán Ọlọ́run létí wípé àìsàn yìí ò ṣe látọ̀dọ̀ Ọlọ́run. Kò kì í ṣe òtítọ́ Ọlọ́run. Òtítọ́ Ọlọ́run ni wípé by his stripes nípa iná rẹ̀ àti mú mi lára dá. Ìyẹn lòtítọ́. So wọ́n fi òtítọ́ Ọlọ́run wọ́n fi cancel nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn yẹn. Wọ́n gbé ìṣòro yẹn wọ́n gbéga rárá. Wọ́n gbara wọn nímọ̀ràn pẹ̀lú òtítọ́. A láti fi òtítọ́ Ọlọ́run ká fi gbara wa nímọ̀ràn. A lè máa rántí Romans ìwé Rome orí 3 ẹsẹ̀ 4 wípé kí gbogbo àwọn èèyàn lè jẹ́ èké wọ́n lè máa parọ́ o. Ṣùgbọ́n Ọlọ́run o olóòótọ́ ni. So ìlérí tọ́lọ́run ti ṣe òótọ́ Ọlọ́run yẹn òun gangan ni mo fẹ́ dì mú. Òun dẹ̀ ló máa wá sí ìmúṣẹ. So wọ́n gba ọkàn wọn. Wọ́n gbara wọn níyànjú kí ọ̀rọ̀ tí Ọlọ́run sọ nípa nǹkan tán là kọjá. Ọ̀rọ̀ yẹn gangan ni wọ́n dì mú. Wọ́n di nǹkan tán là kọjá. Wọ́n dì mú rárá. So ìkẹrin kí ni mo ti sọ ìkẹrin. Ìkarùn tí wọ́n ṣe ni wípé wọ́n sọ pé kí Ọlọ́run wọ́n ní kó rán ìmọ́lẹ̀ rẹ̀. Ṣé ẹ mọ̀ pé tí òkùnkùn bá ti ṣú jù tí ìmọ́lẹ̀ bá ti dé
tí ìmọ́lẹ̀ bá ti tàn kí ló máa ṣẹlẹ̀? Òkùnkùn máa pòórá ni. Pé ìwọ Ọlọ́run rán ìmọ́lẹ̀ rẹ sí wa, rán òtítọ́ rẹ. Kí ni ìmọ́lẹ̀? Ìmọ́lẹ̀ yẹn ọ̀rọ̀ Ọlọ́run, àbí pé irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Olúwa, kí ló ń ṣẹlẹ̀ gan-an? Ẹ jẹ́ kí n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ níbí yìí Olúwa. Ẹ tan ìmọ́lẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀. Tolúwa bá sì ti rán ìmọ́lẹ̀ rẹ̀ wá, ìmọ́lẹ̀ rẹ̀ ọ̀sán ni. Ọ̀sán ni, because tó bá ti dé ó máa lé gbogbo òru, ó máa lé òkùnkùn, òkùnkùn máa pòórá ni. So nínú àdúrà, ní ohun ìkarùn-ún àti ìkẹfà tí wọ́n ṣe nínú àdúrà ni wọ́n ti ṣe. Wọ́n gbàdúrà wípé Olúwa rán ìmọ́lẹ̀ rẹ. Mo fẹ́ kí ni ìmọ́lẹ̀ rẹ? Òkùnkùn ní kíní yìí o, bọ̀ kí ni ìmọ́lẹ̀ rẹ? Kí ló ń sọ nípa òkùnkùn yìí? Tó bá ti rán ìmọ́lẹ̀ rẹ, òkùnkùn yìí ó máa disappear ni. Then ohun ìkẹfà tí wọ́n ṣe ni wípé wọ́n tún gbàdúrà fún òtítọ́. Kò ṣe ìmọ́lẹ̀ nìkan ló ní kọ́lọ́run rán o. Ìwọ tanná sí Olúwa ká rí nǹkan tó ń ṣẹlẹ̀ rí. Ṣùgbọ́n wá rán òtítọ́ rẹ pẹ̀lú. Torí òtítọ́ yẹn ló máa wá guide wa kúrò nínú wàhálà yẹn. Òtítọ́ yẹn ni pé nǹkan tí màá ṣe tó máa wá mú mi kúrò nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. So wọ́n béèrè fún ìmọ́lẹ̀ nìkan, wọ́n sọ pé Olúwa rán òtítọ́ rẹ, rán òtítọ́ rẹ. James 5:13, Jacob orí 5 ẹsẹ̀ 13 ó sọ pé inú ẹnikẹ́ni hà bàjẹ́ nínú yín bí, jẹ́ kí ó gba àdúrà. So àwọn eléyìí gbàdúrà, wọ́n gbàdúrà. Then ohun èkeje tí mo fẹ́ sọ, even though àwọn ò sọ, but àwa náà ń ka ọ̀rọ̀ wọn lẹ́yìn. Ohun èkeje tí mo fẹ́ sọ ni wípé ẹ jẹ́ ká sọ fún àwọn èèyàn, kò ń ṣàwọn tó máa fi wá ṣe ẹ̀yẹ. Tá bá ń là nǹkan kọjá, ẹ má jẹ́ ká di ẹnu wa o. Ẹ má jẹ́ ká di ẹnu o. Ó ló máa ń jẹ́ káwọn èèyàn lọ deep depression o. Ẹni tó bá lè ràn wá lọ́wọ́, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síta. Ẹ má jẹ́ ká, tó bá ti dé stage pé mi sọ fẹ́ nìkan kan, nígbà ní suicidal thought ti máa ń wá, toríṣiríṣi èrò burúkú. Sátánì ti mọ̀ pé ẹ sọ fún yàn kankan yín nìkan lẹ̀ ń dá yìí. Tí nǹkan bá ń ṣèyàn, ẹ wá ìtẹ́ mọ̀ pé eléyìí ọmọ Ọlọ́run ni. Ẹ sọ. Obìnrin tó ń jẹ́ Kate Spade designer yẹn tó lọ commit suicide. Note tó kọ sílẹ̀ fún wọn ni wípé òun ò fẹ́ báyàn kankan sọ̀rọ̀, òun fẹ́ káwọn èèyàn mọ̀ pé òun go through depression nítorí àwọn designer bag, designer shoe ẹ̀. Táwọn èèyàn bá mọ̀ pé òun go through depression, wọn ní ra àwọn kinní yẹn mọ́. Òun ò dẹ̀ fẹ́ kó rúkọ business tó fi gbogbo ọjọ́ ayé òun build, òun fẹ́ kó bàjẹ́. Meanwhile, ó kọ síbẹ̀ wípé kí ọmọ kan tó bí ọmọ òun yẹn kó bí bàbá ẹ̀ kan tó pa òun. Pé bàbá ẹ̀ ló jẹ́ kó òun commit suicide o. Ṣé èèyàn wá torí ọkùnrin kan, àwa lòun lọ para òun? Nígbà tó mọ̀ pé tó bá para ẹ̀ hellfire ló ń lọ. Ẹ̀mí tó Ọlọ́run fún ẹ̀mí tó ò lè dá, tó bá pa hellfire ló ń lọ. So tí nǹkan bá ń ṣe wá, ẹ jẹ́ ká sọ síta, ẹ má jẹ́ ká dáṣọ bò ó. Ẹ jẹ́ ká wá ẹ̀ta mọ̀ pé kò ṣe àwọn tó máa fìyàn ṣe yẹ̀yẹ́ o. Àwọn tá mọ̀ pé àwọn eléyìí èèyàn Ọlọ́run, eléyìí bẹ̀rù Ọlọ́run, eléyìí ò ní fi mí ṣe yẹ̀yẹ́. Ẹ jẹ́ ká sọ síta, ká má dáṣọ bò ó wípé máa bá yí. Sátánì á kàn máa fi oríṣiríṣi nǹkan, á máa fi sírú ọkàn ẹ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká ka Psalm 42 àti 43. Wọn ọ̀gùn á máa tètè ṣe tán. So the àdúrà ẹni tí a lé ní ìlú, bí Yorùbá Bible ṣe sọ nìyẹn. Lákòókò náà lóòótọ́, kò ṣe pé Absalom lé wọn kúrò ni. Torí Absalom fẹ́ pa bàbá ẹ̀, ó dẹ̀ fẹ́ pa gbogbo àwọn tó ń tẹ̀lé bàbá ẹ̀. So wọ́n sá kúrò ni. So àdúrà ẹni tá a lé ní ìlú, oní Yorùbá Bible pé èrò ìgbèkùn ló wà. Wọ́n sì ní, torí tó bá ti kúrò ní tẹ́ḿpìlì Ọlọ́run, wọ́n ti dèrò ìgbèkùn. Tó bá ti kúrò ní Jerusalem, wọ́n ti di èrò ìgbèkùn ni. So ní verse 1, wọ́n ní bí àgbọ̀nrín ti máa ń mí hẹlẹ sí ipa odò. Ẹ mọ̀ bí àgbọ̀nrín ṣe máa ń mí hẹlẹ? Àgbọ̀nrín ó máa ń wá ipa odò ní stream omi níbi tó wà. Ẹ lọ wo àwọn animal kiri yẹn. Àgbọ̀nrín máa sáré káàkiri, ó máa tọ̀pa ẹsẹ̀ ibi tí ipa ọ̀nà odò stream wà, ibi tó sì lè rí omi mu. Torí òǹgbẹ máa ń gbẹ àgbọ̀nrín, òǹgbẹ máa ń gbẹ gan ni. So ó máa ń wá ipa odò, ó máa ń wá káàkiri ni. So wọ́n sọ pé bí àgbọ̀nrín ti máa ń mí hẹlẹ sí ipa odò, Ọlọ́run bẹ́ẹ̀ ni ọkàn mi mí hẹlẹ sí ọ. Ìyẹn ni pé mò ń ṣàárò Ọlọ́run, mò ń ṣàárò ẹ̀, mò ń wá Ọlọ́run yìí níbo ló wà. Mo fẹ́ gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run. Bí mo ṣe máa ń feel the presence ẹ̀ yẹn,
mo fẹ́ fìlì ẹ̀ òǹgbẹ ọlọ́run òǹgbẹ ẹ̀ gangan ló ń mo ń pòǹgbẹ ọlọ́run mo ń pòǹgbẹ ọlọ́run. So ní verse 2 ó ní òǹgbẹ ọlọ́run ó ń gbẹ ọkàn mi. So team àkọ́rí psalm méjèèjì yìí nìyẹn pé òǹgbẹ ọlọ́run ó ń gbẹ ọkàn mi, longing for the Lord, longing for the Lord. Bó ṣe kọrin yẹn níbẹ̀rẹ̀ orin psalm 42 yẹn. So òǹgbẹ ọlọ́run ó ń gbẹ ọkàn mi. Òǹgbẹ ọlọ́run alààyè ni o, kò ṣàwọn ọlọ́run yẹ̀yẹ́ o, kò ṣàwọn ọlọ́run tí ò lè sọ̀rọ̀ tán lójú tán ríran o. Òǹgbẹ ọlọ́run alààyè òun ló ń gbẹ mí. Òǹgbẹ ọlọ́run alààyè ó ń gbẹ mí. Ẹni tó bá ti mu nínú òǹgbẹ ọlọ́run alààyè yẹn kò tún ní máa pòǹgbẹ mọ́, kò tún ní pòǹgbẹ mọ́. So wá sọ pé nígbà wo ni èmi ó wá tí èmi ó sì yọjú níwájú ọlọ́run, ìyẹn ni pé gbà wo ni màá tún padà sí tẹ́ḿpìlì níbi tí presence ọlọ́run wà lákòókò náà, níbi tí Holy of Holies wà, níbi táwọn kérúbù yẹn níbi tán dúró sí lórí mercy seat tán bá ti ń rèsì worship bá tẹ́ pé presence ọlọ́run á dẹ̀ sọ̀kalẹ̀ tí gbogbo tẹ́ḿpìlì á dẹ̀ máa, tí gbogbo wọn á mọ̀ pé yes Jehovah dé. Lákòókò wo làwọn á tún padà, làwọn á tún wá rí oore ọ̀fẹ́ láti tún wá worship ọlọ́run bẹ́ẹ̀. Ẹni tó bá ń pòǹgbẹ ọlọ́run á mọ̀ túmọ̀ nǹkan táwọn ọmọ Kórà ń sọ ní sáàmù yìí. Jésù Kristi gan sọ ní John 7, Jòhánù orí 9 ẹsẹ̀ 17 sí 18. John 7:37-38. Obìnrin tó ti lọ́kọ 5 tó wá pọn omi ní kànga. Nígbà tí Jésù rí, Jésù níyà ó kàn ń pòǹgbẹ, ìkan tó ń pòǹgbẹ, ìkan tí kò, kànga tó ti ń pọn omi, kànga tí kò ṣe kànga tó yẹ kó ti máa pọn omi nìyẹn. Irú kànga tó ti ń pọn omi ní pé tí n bá lọ́kọ ọkọ eléyìí kò dáa, ìyẹn kò satisfy mi, mo tún fẹ́ fẹ́ ọkọ mi eléyìí tó máa satisfy mi, o fẹ́ kejì, o fẹ́ kẹta, o fẹ́ kẹrin, o fẹ́ karùn-ún, kò lè sí eléyìí tó satisfy yẹn ń bẹ̀. So Jésù wá sọ fún wípé irú òǹgbẹ tó ń gbẹ yẹn, irú yẹn kọ́ là ń pè ní òǹgbẹ. Kànga tó ti ń pọn irú omi yẹn ò kì í ṣe kànga tó dára. Èmi yìí ni kànga tó dára. Omi ìyè lèmi lè fún ọ. Tèmi bá fún ọ rí omi ìyè wá nítẹ́lọ́rùn ní gbogbo nǹkan. Àìmọye nǹkan táwọn èèyàn ń pòǹgbẹ o, èèyàn mi ń pòǹgbẹ pé kán fẹ́ràn òun, èèyàn mi yẹn wọ́n fẹ́ dé èèyàn pàtàkì, ó fẹ́ kán mọ̀ òun, èèyàn oríṣiríṣi kan làwọn èèyàn ń pòǹgbẹ, àwọn fẹ́ dolówó, àwọn fẹ́ ṣe. Ṣùgbọ́n Jésù ń sọ wípé tẹ́ bá tiẹ̀ ní gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń lé yẹn náà, ẹ sì mọ̀ pé nǹkan kan sì mí sí, ẹ sì mọ̀ pé ẹ̀ ń pòǹgbẹ, nítorí pé Ọlọ́run dá wa láti máa gbé nínú òun ni. So níwọ̀n ìgbà téèyàn bá ti sí inú Ọlọ́run, kò sí bẹ́ẹ̀ ṣe lè lówó tó, gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ tẹ́ bá ní, ẹ sì mọ̀ pé nǹkan kan sì miss. Ẹ máa gbọ́ interview àwọn olówó yẹn, wọ́n á sọ fún yín pé they just know that something is missing, bó sì kún kankan táwọn ò ní, gbogbo nǹkan lọ́ ní o, bọ̀tẹ́ bá dẹ̀ sọ fún wọn pé Ọlọ́run ni wọ́n á ní rárá. But bá ṣe dá wa, nítorí Ọlọ́run dá wa ní àwòrán ara rẹ̀. So ẹni tó bá ti kúrò tí kò sí Ọlọ́run, tí kò ní Ọlọ́run yẹn nínú ẹ̀, kò sí nǹkan tó lè ní láyé tó lè tẹ́ lọ́rùn, ó sì máa pòǹgbẹ ni, ó sì máa pòǹgbẹ ni. So Jésù sọ fóbìnrin yẹn ní pé ẹni tí ó bá mu nínú kànga ti tòun, kànga ìyè ni. Ẹni tó bá mu kànga ìyè yẹn, ẹni yẹn ni ò ní pòǹgbẹ mọ́. So ní verse 3 wọ́n wá sọ pé omijé mi lí oúnjẹ lí ọ̀sán àti lí òru, pé ṣe làwọn kàn ń sunkún. Omijé wọn làwọn fi ń ṣe diet yẹn, làwọn fi ń jẹun. Láàárọ̀ wọ́n á sunkún, lálẹ́ wọ́n á sunkún, nítorí pé wọ́n ti kúrò ní tẹ́ḿpìlì, wọ́n ti kúrò níbi tí presence Ọlọ́run wà. Ibẹ̀ náà ti ń jẹun, wọn ò níṣẹ́ mìíràn. Àwọn èèyàn máa gbóúnjẹ wá, nǹkan tó ń ṣe fọ́lọ́run tó fi wá ń ṣe sacrifice gbogbo, ibẹ̀ ni wọ́n ti ń jẹun, ibẹ̀ ni wọ́n ti ń mu. Ṣùgbọ́n sì ibi tán wà, orí ìrìnà wà, wọ́n ń sá fún ọmọ ogun Absalom àti Absalom. Kò sí assurance oúnjẹ, kò sí kankan. So pé omijé wọn o làwọn fi ń ṣe oúnjẹ lọ́sàn-án àti lóru. Eléyìí tó wá burú jù ní pé ìṣe làwọn ọ̀tá gan wọ́n tún wá ń fi wọ́n ṣe yẹ̀yẹ́. Pé so nígbà tí wọ́n ń wí fún mi nígbà gbogbo pé Ọlọ́run rẹ̀ dà, ọ̀tá ò ní bi wá pé Ọlọ́run wa dà lórúkọ Jésù. Àwọn tó jẹ́ pé gbogbo èèyàn ti mọ̀ wọ́n pé tẹ́ḿpìlì Ọlọ́run là ń wà lójoojúmọ́, wọ́n ń jáde. Ọgbà Ọlọ́run yẹn ibẹ̀ ló ń wà, gbogbo nǹkan wọn ibẹ̀ ló ti ń ṣe. All of a sudden wọ́n wá dẹni tó jáde. Kò ṣe pé wọ́n wá jáde nìkan, wọ́n tẹ̀ wá sí Jerusalem mọ́. Ìlú àwọn aláìgbàgbọ́ lọ́wọ́ á ti ń rìn, ṣùgbọ́n wọ́n wo aṣọ tó fi ń sin Ọlọ́run ní tẹ́ḿpìlì. Àwọn ọ̀tá wá ń wò wọ́n pé ẹ wá Ọlọ́run yìí tẹ̀ ń sìn yẹn dà, tẹ́ máa ń praise yẹn.
aṣọ yín lẹ ṣì wọ̀, Ọlọ́run náà dà. So àwọn kan tó wá ń dùn wọ́n nìyẹn wípé àwọn tá wá ń sọ̀rọ̀ sí wọn wípé Ọlọ́run wọn dà. Kọ́lọ́run ṣàánú wa lórúkọ Jésù o. So ní verse 4 ó ní nígbà tí mo bá rántí nǹkan wọ̀nyí, pé tí mo bá ti rántí àwọn nǹkan wọ̀nyí, Olúwa kàn tú ọkàn òun jáde nínú òun ni. Because tóun bá ti rántí báwọn ṣe wà nínú tẹ́ḿpìlì, báwọn ṣe ń gbádùn presence Ọlọ́run, bí gbogbo nǹkan ṣe ń lọ yìí, tó bá di pé gbogbo ẹ̀dẹ̀ wá yí lẹ́ẹ̀kan náà lọ́wọ́ adẹni tí àwọn ọ̀tá fi ń ṣe, àwọn tó yẹ pé tán bá ti dé báyìí respect ló máa ń fún wọn bí ẹni torí àwọn àní aṣojú Ọlọ́run, wọ́n wá di ẹni yẹ̀yẹ́, wọ́n wá di ẹni ẹ̀gàn. Àwa ò ní dẹni yẹ̀yẹ́, àní dẹni ẹ̀gàn lórúkọ Jésù o. Pé so ó ní tóun bá ti rántí àwọn nǹkan wọ̀nyẹn, gbogbo wọn á kàn máa tú ọkàn òun, wọn á máa tú jáde nínú òun ni. Ó ní mo rántí nígbà tí mo máa ń bá ọ̀pọ̀ ìjọ ènìyàn ṣe mọ̀, ẹ mọ̀ báwọn yẹn ṣe máa ń pọ̀ sí inú ìjọ, ó máa wà níwájú wọn, òun ló máa lead wọn láti wọnú tẹ́ḿpìlì Ọlọ́run pẹ̀lú worship ṣe mọ̀. Wọ́n á máa gbé Ọlọ́run ga, wọ́n á máa pariwo nínú ayọ̀ pẹ̀lú ohun ìyìn, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ń dùn ní ọjọ́ mímọ́ irú Sunday táwa ń pè Sunday, tí wọ́n á jọ wọlé Ọlọ́run lọ. All of a sudden wọ́n wá dẹni tó jẹ́ pé àwọn èèyàn wá ń fi ṣẹ̀sín, àwọn aláìgbàgbọ́ wọ́n wá fi wọ́n ṣẹ̀sín. So ní verse 5 ó wá ń bá ara ẹ̀ sọ̀rọ̀ o. Ó wá sọ pé wá èṣe tí orí rẹ fi tẹ̀ bá ìwọ ọkàn mi? Kí ló dé torí rẹ fi tẹ̀ bá ìwọ ọkàn mi? Èṣe tí ara rẹ kò fi lélẹ̀ nínú mi? Pé ìwọ ìṣòro ò ní kọjá mi o, mo jù ẹ́ lọ torí mo ní Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Kí ló dé torí rẹ fi tẹ̀ bá ìwọ ọkàn mi? Èṣe tí ara rẹ kò fi lélẹ̀ nínú mi? Ìwọ ṣe ìrètí ní ti Ọlọ́run, nǹkan tó yẹ kó máa ṣe nìyẹn. Má jẹ́ kí Sátánì gbìn nǹkan sínú ọkàn rẹ. Ìwọ ṣe ìrètí ní ti Ọlọ́run, mọ̀ wípé mo ní Ọlọ́run tó gbójúlé, mọ̀ wípé mo ní Ọlọ́run tó olùgbèjà mi nì, tó lé nì, olùgbèjà tó lé, ọ̀tá ò borí rẹ̀ rí. Nǹkan tó yẹ kó máa rántí nìyẹn, ìwọ ọkàn mi. Ṣe ìrètí ní ti Ọlọ́run, nítorí èmi ò ṣáà máa yìn síbẹ̀. Mo máa yìn Ọlọ́run yìí síbẹ̀ fún ìrànlọ́wọ́ ojú rẹ̀ ni o. Nítorí ìrànlọ́wọ́ Ọlọ́run yìí ó di dandan, torí ọmọ ẹ̀ ni mí. Kò dẹ̀ kí n fi ẹni tí ẹ̀ sílẹ̀. Ìṣòro lè dé o, mi sọ pé kò lè dé, but èmi ni màá borí ìṣòro yìí lórúkọ Jésù. Ẹ máa borí ìṣòro ayé yín lórúkọ Jésù. So a láti máa sọ fún ọkàn wa wípé ìwọ ọkàn mi, má jẹ́ kí Sátánì gbìn nǹkan kan sínú rẹ o. Má tẹríba mọ́. Gbórí ẹ sókè, ọmọ Ọlọ́run alààyè ni ọ́. It's a matter of time. Eléyìí náà máa tún kọjá. It shall come to pass yo. Mo like it. Tó bá ti sọ pé and it came to pass nínú Bible, èyí náà máa kọjá. Kò sí nǹkan tí ò ní expiration date o. Kò sí. Ó máa kọjá, a sì máa tún yin Olúwa. A máa yin Olúwa. So ó ń bá ara ẹ̀ sọ̀rọ̀ pé ìwọ ọkàn mi, má jẹ́ kí Sátánì gbìn nǹkan kan sí ẹ lọ́kàn. Má tẹríba, má jẹ́ kí Sátánì tẹ̀ ẹ́ lórí ba. Ṣáà máa ṣe ìrètí ní ti Ọlọ́run. Má ṣe ìrètí ní ti Ọlọ́run pé mo sì tún máa yin Ọlọ́run mi yìí, mo máa yin lọ síbẹ̀ ni. Ní verse 6 ó ní Ọlọ́run mi, orí ọkàn mi tẹ̀ bá nínú mi. Nítorí náà ni èmi ò ṣe rántí rẹ láti ilẹ̀ Jọ́dánì wá àti láti Hámónì, láti òkè Mísárì wá. Nǹkan tó ṣe níbi tó wà nísìn, wọ́n ti kúrò Jerusalem pátápátá, north east, ibi tí wọ́n darí kọ nígbà tó ń lọ, àti gbogbo wọn jáde procession wọn north east ni wọ́n lẹ orí mọ́. So nígbà tó ń fi dé gbogbo ibẹ̀ yẹn, ó wá ní pé ibi tó ti bẹ̀rẹ̀ rí wọn nígbà tó ń jáde kúrò ní Jọ́dánì nìyẹn o. Ibẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rí wọn. Wípé nígbà táwọn débẹ̀, orí ọkàn ń tẹ̀ báyìí pé àwọn máa ń jáde kúrò Jerusalem lélẹ́yìí, àwọn máa ń kúrò ní tẹ́ḿpìlì lélẹ́yìí. Kò tiẹ̀ wá dúró ń bẹ̀, wọ́n tún wá dé Hámónì yẹn, àwọn òkè ńláńlá, níbi àwọn òkè ńláńlá tó jìnnà gidi sí Jerusalem ni o. Wọ́n kàn bá àwọn òkè ńláńlá yẹn lọ. Ó wá rò wípé eléyìí táwọn fi wà níbi òkè ńláńlá yìí sìn, ṣe bí òkè Mísárì yẹn Zion, bí Mount Zion ni. Ó ń compare ibẹ̀ yẹn pẹ̀lú Síónì tó máa ń wà, tó máa ń jókòó sínú ẹ̀. Wípé láti ilẹ̀ Mísárì wá, ṣe bí
orí òkè mísàrì ló yẹ káwọn wà. Ṣé àwọn òkè harmony, àwọn òkè tó ti bọ̀rìṣà àwọn abọ̀rìṣà àwọn gbogbo kíní wọ̀nyẹn, ṣé bẹ́ẹ̀ làwọn wá wà tí wọ́n dẹ̀ wọṣọ ọlọ́run tí wọ́n fi ń jọ́sìn ọlọ́run? Olórí wa orí òun tẹ̀ bá, orí òun tẹ̀ bá ní gidi ni. So ní verse 7 ló wá ti sọ gbogbo, ó wá kúkú describe ẹ̀ tán. Deep calleth unto deep. Ó ní ibú omi ó ń pe ibú omi nípa híhó ṣíṣàn. Ìyẹn ni pé àwọn waves omi yẹn máa bí waves bó ṣe máa ń gbé bí waves òkun, mo ṣe máa describe ẹ̀, but nínú ibú omi yẹn bó ṣe ń gbé, bó ṣe ń wá láti ìsàlẹ̀ tó máa ń yí yẹn, ó ní ó ń wá láti ìsàlẹ̀ bí kan bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mí ń ṣẹlẹ̀. Yẹn ni pé ìṣòro yẹn one after the other ni o, kò kí n ṣe pé ìṣòro kan tí kan bá ti dé mí dẹ̀ ń gorí ẹ̀, mí dẹ̀ ń gorí ẹ̀, mí dẹ̀ ń gorí ẹ̀. Nǹkan tó ń tú àti sọ nìyẹn wípé gbogbo ẹ̀ ó kàn borí òun mọ́lẹ̀ ni. Ó ní gbogbo ríru omi àti bíbí omi rẹ̀ ó ṣe ló bo òun mọ́lẹ̀. Ìṣòro yẹn ó pọ̀ jù fóun, ó kàn wá léra ni pé nǹkan tó jẹ́ kí orí òun kó tẹ̀ bá nìyẹn. Nǹkan tó ṣẹlẹ̀ sí Jonah ní chapter 2 verse 5 nìyẹn. Jonah 2 verse 5. Jonah ní ibú yí òun káàkiri ni, kò sí, there's no way of escape fóun. Ibú ti yí òun káàkiri, ṣé mọ̀, kó tó di pé Ọlọ́run ní pé òkè kẹjà lọ gbé mi so that kò ní kú. So ní verse 8 ó ní ṣùgbọ́n Olúwa yóò pàṣẹ ìṣeun ìfẹ́ rẹ̀. Pé Ọlọ́run yìí o, it doesn't matter gbogbo nǹkan tí mò ń là kọjá yìí, notwithstanding, ìyẹn ní verse 8, notwithstanding, kò ní fi ṣe nǹkan tí mò ń là kọjá yìí o. Olúwa máa pàṣẹ ìṣeun ìfẹ́ rẹ̀ nígbà ọ̀sán. Ọ̀sán ń bọ̀, òru lákòókò ìṣòro, ṣùgbọ́n ọ̀sán ń bọ̀, Olúwa sì máa pàṣẹ ìṣeun ìfẹ́ rẹ̀, kò ní fi ṣe nǹkan tí mò ń là kọjá. Olúwa ò gbàgbé mi, Olúwa mọ̀ pé ọmọ òun là ń kankan kọjá, Olúwa sì máa pàṣẹ, ó máa pàṣẹ ìṣeun ìfẹ́ rẹ̀ lọ́sàn-án. Tó bá sì ti pàṣẹ ìṣeun ìfẹ́ rẹ̀, ìyẹn á sò mú mi lọ́kàn balẹ̀, á jẹ́ kára tù mí débi pé tó bá di lóru mo kàn máa kọrin ni, mo máa gba àdúrà sí Ọlọ́run mi, máa kọrin, Olúwa máa tù mí lára, ó máa tù mí lọ́kàn. Ìṣòro yẹn ò tó ṣe kó sì sọ́ọ̀bù, bọ̀ nígbà tí Olúwa bá ti lè pàṣẹ ìṣeun ìfẹ́ rẹ̀ tó dẹ̀ ti comfort mi, ṣé mọ̀, tọkàn mi balẹ̀, mo mọ̀ pé àkókò yìí ó máa kọjá, àkókò yìí máa kọjá. So ní verse 9 ó ní èmi ò wí fún Ọlọ́run àpáta mi pé èéṣe tí ìwọ fi gbàgbé mi. Ṣé rí, tó bá ti di pé a gbàdúrà tí nǹkan yìí ò ṣẹlẹ̀, èèyàn wá sọ pé Ọlọ́run ti gbàgbé òun. Èéṣe tí èmi fi ń rìn nígbà àwẹ̀ nítorí ìnilára àwọn ọ̀tá, pé òun kàn rìn bànújẹ́ ni o, nítorí àwọn ọ̀tá ń ní òun lára. Àwọn ọ̀tá nígbà tẹ́ pé ó sì ń ronú pé òun ò sí presence Ọlọ́run, ọ̀tá túndé ọ̀tá ní Ọlọ́run tẹ́yìnsì náà dà, mo ló bá yín dé náà. Ṣé mọ̀, àwọn ọ̀tá ò tiẹ̀ jẹ́ kí wọ́n wọ́n jẹ́ kán mí, níṣẹ́ náà fi wọ́n ṣe ẹ̀sín. Ó lóun wá rìn nínú ìbànújẹ́ pẹ̀lú àwọn ọ̀tá yìí, níṣẹ́ náà ní òun, níṣẹ́ wọ́n ní òun lára. Ọlọ́run ò kì í gbàgbé ẹnikẹ́ni o, kò sẹ́ni tó Ọlọ́run gbàgbé. Ọlọ́run is as close to us as bá ti ẹ̀ ṣe lè describe. Ṣùgbọ́n àwọn àkókò kan wà tó jẹ́ pé èèyàn láti là kọjá, èèyàn máa là kọjá. Ìkọ́ta kan mọ̀ ní wípé victory is certain. Victory is certain. Olúwa ti fún wa ní ìṣẹ́gun, kò sí kankan tẹ́nìbọ̀dì lè ṣe ń pa ẹ̀. Olúwa ti fún wa ní ìṣẹ́gun. Ní verse 10 ó ní bí ẹni pé idà nínú egungun mi lé ẹ̀gàn tí àwọn ọ̀tá mi ń gàn mí. Ọ̀tá ò ní gàn wá lórúkọ Jésù. Ṣé ẹ mọ̀ pé ó ní bí wọ́n ṣe ń gàn àwọn yẹn, ó ní bí ìgbà téèyàn bá ń fi idà sínú egungun òun ni, bẹ́ẹ̀ ló ṣe ń dùn òun wípé ṣé àwọn Levite, àwọn tó ń wà presence Ọlọ́run, ṣé àwọn náà ni àwọn ọ̀tá wá fi ń ṣe ẹ̀sìn báyìí? Ṣé àwọn náà ni wọ́n wá ń gàn? Ó ga o, pé ìyẹn ebú táwọn ọ̀tá fi ń gàn òun yẹn, ó bà òun nínú jẹ́ gidigidi gan. Wọ́n ṣe ń fi ebú, wọ́n ṣe fi ń bú àwọn lójoojúmọ́ pé Ọlọ́run rẹ̀ dà. Nǹkan tó ń dùn nìyẹn. Ní verse 11 ó wá ní èéṣe tí orí rẹ̀ fi tẹ̀ bá. Ó tún bá ọkàn rẹ̀ sọ̀rọ̀ ní o. Ó di second time tó ń bá ọkàn rẹ̀ sọ̀rọ̀.
wípé èṣe tí orí rẹ fi tẹ̀ bá ìwọ ọkàn mi, èṣe tí ara rẹ kò fi lélẹ̀ nínú mi. Ìwọ ṣe ìrètí ní ti Ọlọ́run, ṣe ìrètí ní ti Ọlọ́run yìí, nítorí èmi ò ṣáà máa yìn síbẹ̀. Mo máa yin Ọlọ́run yìí ni, èmi ò ní yé yin Ọlọ́run yìí, ẹni tí ń ṣe ìrànlọ́wọ́ ojú mi àti Ọlọ́run mi. Ọlọ́run yìí ló ń ṣe ìrànlọ́wọ́ ojú mi àti ọkàn mi. Mi ò ní fi Ọlọ́run yìí sílẹ̀, mo máa continue àti máa yin Ọlọ́run ni. Psalm 43 ló kàn parí ẹ̀, continuation òní Psalm 43. Ó kàn ní verse 1 to 4, ó kàn gba àdúrà sí Ọlọ́run ni. Ó sọ pé Olúwa, ìnira àti ìtúsílẹ̀ lòun fẹ́, kọ́lọ́run tú àwọn sílẹ̀ lọ́wọ́ ọ̀tá, kọ́lọ́run mú wọn padà bọ̀ sí ipò ìjọsìn rẹ̀ ní Jerusalem, k'Olúwa dá wọn padà sí Jerusalem. So ní verse 1 verse 43 ó wá ń sọ wípé ṣe ìdájọ́ mi Ọlọ́run mi, kí o sì gba ọ̀rọ̀ mi rò sí aláìláàánú orílẹ̀-èdè, àwọn aláìnú, àwọn ẹlẹ́gàn ènìyàn, àwọn aláìgbàgbọ́ tí wọ́n kàn ń fi wá, tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́, pé ìwọ Olúwa fúnra rẹ gbèjà ara rẹ jà, ìwọ ni kò ṣe ìdájọ́, àṣẹ wọn, ṣùgbọ́n Olúwa ìwọ ni kò ṣe ìdájọ́, gbèjà mi jà lọ́wọ́ àwọn ọlọ̀tẹ̀, àwọn oníbàjẹ́ èèyàn, àwọn ìkà ènìyàn, ṣèdájọ́ fúnra rẹ Ọlọ́run ìyanu. So ní verse 2 ó wá sọ wípé nítorí ìwọ ni Ọlọ́run agbára mi. Ṣe ni pé faith wọn, ìgbàgbọ́ wọn ó sò ní agbára, wípé because ìwọ, ó máa ń rántí ẹni tó Ọlọ́run jẹ́ ní gbogbo ìgbà, bọ́kàn rẹ ṣe òrùrù tó yẹn, á dẹ̀ máa sọ wípé nítorí ìwọ ni Ọlọ́run agbára mi látọ̀dọ̀ rẹ ni ìwọ Ọlọ́run, mi ì lágbára kankan síbòmíràn, agbára mi látọ̀dọ̀ rẹ ni. Ìṣe tí ìwọ fi ṣá mi tì, kí ló wá dé báyìí Ọlọ́run tó fi wá dáhùn àdúrà? Kí ló dé tí irú eléyìí wá ń ṣẹlẹ̀ sí wọn Ọlọ́run? Èṣe tí èmi fi ń rìn ní ìgbà àwẹ̀ nítorí ìnilára àwọn ọ̀tá mi? Ó ti sọ ní verse 40 ní chapter 42 náà. Kí ló dé tó ń rìn nínú ìbànújẹ́ báyìí? Pẹ̀lú tí àwọn ọ̀tá dẹ̀ ní òun, tí wọ́n ní òun lára. Ní verse 3 ló ti wá sọ wípé rán ìmọ́lẹ̀ rẹ àti òtítọ́ rẹ jáde. Ṣé nígbà táwa ní ọmọdé ní ẹni kìíní ní Catholic Church those days, a máa ń kọ orin yìí but mi ò mọ̀ túmọ̀ ẹ̀. Rán ìmọ́lẹ̀ rẹ jáde, rán òtítọ́ rẹ jáde, àwọn ni yóò ṣamọ̀nà mi lọ sórí òkè rẹ. Very very powerful. Verse 3 Psalm 43, pé Olúwa rán ìmọ́lẹ̀ rẹ. Tó bá rán ìmọ́lẹ̀ rẹ, màá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, òkùnkùn yìí máa pòórá ni. Rán ìmọ́lẹ̀ rẹ jáde Olúwa, rán òtítọ́ rẹ jáde. Kí ni òtítọ́? Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò kì í ṣe ètò Ọlọ́run ni o. Nǹkan tí mò ń là kọjá yìí kò rí gẹ́gẹ́ bí àkànṣe according to ọ̀rọ̀ Ọlọ́run. So kí ni òtítọ́? Mo fẹ́ mọ òtítọ́ tó wà nínú nǹkan yìí gangan, òtítọ́ tó máa negate ẹ̀, òtítọ́ tó máa cancel nǹkan tí mò ń là kọjá yìí. Olúwa rán jáde sí mi. Rán ìmọ́lẹ̀ rẹ àti òtítọ́ rẹ jáde, kí wọn kí ó ṣe amọ̀nà mi. Guidance, nǹkan tó máa fún mi ní guidance nìyẹn. Bí I think last week or so, àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí mò ń rò pé Olúwa, kí ni ẹ fẹ́, ó dà kó fẹ́ affect mi díẹ̀. Mo kàn worship Ọlọ́run, mo dẹ̀ pray, mo dẹ̀ sùn. And the Holy Spirit just gave me a Bible verse yẹn wọ́n ring ẹ̀ débi pé kí n lè rántí, tí mo tún jí wọ́n tún rán mi létí, tí mo lọ wò báyìí, ó dẹ̀ ọ̀rọ̀ ẹyọ kan látọ̀dọ̀ Ọlọ́run, ó dẹ̀ mú gbogbo àwọn nǹkan tí mo ti gbé sọ́kàn, gbogbo kíní yẹn ó dẹ̀ mú kúrò, ó mú kúrò wà lẹ́ẹ̀kan náà ni. Lẹ́ẹ̀kan náà ó sẹ ìmọ́lẹ̀ Ọlọ́run ó sò lágbára, òtítọ́ Ọlọ́run ó sò lágbára, ó sò ní agbára. So wọ́n ṣe sọ pé òtítọ́ yìí òun ló máa ṣe amọ̀nà wọn kúrò nínú rúdurùdu tí wọ́n wà, kúrò nínú àkókò tí wọ́n wà yẹn. Tán bá ti rí ìmọ́lẹ̀ tí wọ́n dẹ̀ rí òtítọ́ Ọlọ́run, òun ló máa mú wa gun òkè mímọ́, yẹn ló máa fún wa ní victory, yẹn ló máa fún wa ní ìṣẹ́gun àti sínú àgọ́ rẹ̀ wọ́n ni. Olúwa á gbé wa padà sínú àgọ́ Ọlọ́run láti lè wá tún máa fi ìyìn fún Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Ní verse 4 ó wá ní nígbà náà ni èmi ó sì lọ sí ibi pẹpẹ Ọlọ́run, sọ́dọ̀ Ọlọ́run ayọ̀ ńlá mi. Ṣẹ́rí nítòótọ́ lára jùrù èmi ó máa yìn ọ́ Ọlọ́run
Ọlọ́run mi, pé mo máa nígbà tó Olúwa bá ti rán ìmọ́lẹ̀ rẹ̀ tó ti rán òtítọ́ rẹ̀ sí mi tó dẹ̀ ti ràn mí lọ́wọ́ fún mi guidance ó fún mi ní ọ̀nà tí màá gbà láti fi kúrò nínú rúdurùdu yẹn tó yọ wá jáde ńbẹ̀ èmi náà á wá lọ síbi pẹpẹ Ọlọ́run màá wá tún lọ máa yọ ayọ̀ ńlá mi bí mo ṣe máa ń yọ ayọ̀ tẹ́lẹ̀ màá tún bẹ̀rẹ̀ sí ní gbé Ọlọ́run yìí ga màá tún fi dùrù pàápàá màá fi gbé Ọlọ́run mi yìí màá fi gbéga ní ó wá conclude pẹ̀lú wípé ìwọ ọkàn mi kí ló dé tó fi ń tẹ̀ má tẹ̀ bá mọ́ ìwọ ọkàn mi èéṣe tí ara rẹ kò fi lélẹ̀ nínú mi ṣe ni pé gbà mẹ́ta ló bá ara ẹ̀ sọ̀rọ̀ ní Psalm 42 and Psalm 43 so ó ṣe pàtàkì ká máa bá ọkàn wa sọ̀rọ̀ o tá a bá bá ọkàn wa sọ̀rọ̀ Sátánì á bá sọ̀rọ̀ o tẹ́ ẹ̀ bá sọ Sátánì á sọ so ká máa bá ọkàn wa sọ̀rọ̀ èéṣe tí orí rẹ fi tẹ̀ bá ìwọ ọkàn mi èéṣe tí ara rẹ kò fi lélẹ̀ nínú mi ìwọ ṣe ìrètí ní ti Ọlọ́run nítorí èmi ò ṣáà máa yìn síbẹ̀ mo máa yin Ọlọ́run yìí mo máa yìn síbẹ̀ ni nítorí òun ni Ọlọ́run tí í ṣe ìrànlọ́wọ́ ojú mi òun ni Ọlọ́run mi ò ní Ọlọ́run mìíràn kò sì ní jẹ́ kí ojú kò ní jẹ́ kó tì mí so ẹ má jẹ́ kí a jẹ́ kí nǹkan tá à ń là kọjá ẹ má jẹ́ kí ó consume wa ẹ má jẹ́ kó run wá ẹ jẹ́ ká máa rántí wípé Olúwa yìí ó ju gbogbo ìṣòro lọ o he is bigger than all our problems he is bigger than gbogbo ẹ̀rù wa o ẹ má jẹ́ kó jẹ́ pé ìṣòro yẹn la wá ń gbé ga ju Ọlọ́run lọ tó bá ti di pé a wá ń gbé ìṣòro yẹn ga ju Ọlọ́run lọ wàhálà dé a gbọ́dọ̀ máa gbé Ọlọ́run a gbọ́dọ̀ máa gbé ga ju ìṣòro wa ká máa gbé lọ Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù ẹ jẹ́ kí n conclude pẹ̀lú wípé Jesus is the living water Jésù Kristi olómi iye o gbogbo nǹkan tá à ń pòǹgbẹ mo fẹ́ lówó tẹ bá lówó tán ẹ rí i pé ẹ lọ bí àwọn tó lówó wọn á sọ fún yín pé àwọn ò satisfied àwọn náà mọ̀ they are not a lot of them are not happy pẹ̀lú owó náà èèyàn míì àní tóun bá ti bímọ tán ọkàn wa balẹ̀ nígbà tó bá bímọ náà tán a tún máa wòrò pé kí ló tún ṣe òun èèyàn míì gan ẹbí pé kí ni nǹkan gangan tó rọrùn tó gbogbo nǹkan lọ́lọ́run fún á lòun ò tiẹ̀ máa ń kàn rí pé òun kàn wá dáhùn ni òun kàn ṣáà wá dáhùn ni kò yé òun Jésù Kristi nìkan ó ní omi ìyè o John 4:14 mo ti sọ̀rọ̀ ń pa ẹ̀ Jòhánù orí 4 ẹsẹ̀ 14 ó sọ pé ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ò fi fún un òrùngbẹ kì yóò gbẹ mọ́ láé ẹni tó bá ti lè mu omi ti Jésù Kristi yìí kò tún sí kankan tó máa pòǹgbẹ ọkàn èèyàn á balẹ̀ tó rà mọ́ pé alólùwà tó gbójúlé alólùgbàlà tó lágbára a mọ̀ pé kò lè fi wá lè fẹ́ àwọn ọ̀tá wa lọ́wọ́ a sì mọ̀ pé táyé yìí bá tẹ̀ tún parẹ́ gan tó bá ṣe tán à ń lọ sọ́dọ̀ rẹ̀ ni forever and ever ni níbi tí ò ti ṣàìsàn tí ò sẹ́kún tí ò sí nǹkan kan so ẹni tí kò bá ní Jésù Kristi kò tí ì mu omi ìyè o ó kàn máa pòǹgbẹ oríṣiríṣi nǹkan ni ṣùgbọ́n kò lè tẹ́ lọ́rùn bọ̀ tó bá ti ní àṣepọ̀ pẹ̀lú Jésù Kristi tó bá ti ní relationship pẹ̀lú Jésù Kristi ò ní pòǹgbẹ mọ́ nítorí wàá lè máa bá ọkàn rẹ sọ̀rọ̀ wípé ìwọ ọkàn mi sinmi nítorí o ní Olúwa tó gbójúlé nítorí o ní olùgbàlà tó lágbára ọba tó jẹ́ pé kò lè fi ọ́ sílẹ̀ kọ́ta kó ṣe ẹ́ bó ṣe wù ú ni nítorí náà tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ abótí ẹ̀ ti gba Jésù Kristi tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí gbogbo rúdurùdu ìṣòro ayé àwọn challenges yìí tó dé ìwọ náà rí i pé eléyìí pọ̀ jù kí n wá ràn lọ́wọ́ lọ síbòmíràn o dẹ̀ ti wá ràn lọ́wọ́ lọ ìwọ náà mọ̀ sí pé ò ní omi ìyè yẹn mọ́ tó bá tẹ̀ ń bọ́kàn ẹ sọ̀rọ̀ kẹ́ ò ní gbọ́ because Jésù Kristi ẹ̀mí mímọ́ láti wà nínú ọkàn tó ń bá sọ̀rọ̀ yẹn kó tó di pọ́kàn yẹn gan á lísìn sí ẹ̀ ṣùgbọ́n ọkàn tó pé Sátánì ń pín tó tẹjọ́ ń lò ó kò sí nǹkan tó lè sọ sí Sátánì yẹn òun ló máa lékè tí ohun voice tiẹ̀ ló máa kọ̀ jù ohun tiẹ̀ ló máa gbọ́ pé nǹkan báyìí ni kò ṣe lọ para ẹ tó fọkọ ẹ sílẹ̀ bínú sọmọ ẹ ṣe báyìí ohun títí ẹ̀yìn ló máa gbọ́ ò ní gbóhùn Ọlọ́run bọ̀ tó bá ti jẹ́ wípé o ti ní àbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi tó ti fún ọ ní omi ìyè yẹn tó bá ti ń bá ọkàn rẹ sọ̀rọ̀ òtítọ́ Ọlọ́run ìmọ́lẹ̀ Ọlọ́run olówó máa jáde sí ọkàn èèyàn á jẹ́ kéèyàn lè ní ọkàn á jẹ́ kéèyàn lè ní ọkàn ìfọ̀kànbalẹ̀ so tó bá fẹ́ gba Jésù Kristi kó jẹ́ ká jọ gbàdúrà wípé Olúwa
mo máa rà mí mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébù. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sì sọ lóòótọ́ àti lódodo, Olúwa á sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Olúwa á sì fún ní omi ìyè. Olúwa á sì fi fún mu. Lọ́jọ́ náà, àríra wa, àyọ̀mọ̀ra wa lórúkọ Jésù. Thank you, Lord Jesus Christ. Today is a day of salvation. Today is a day of repentance. If you delay, tomorrow may be late. If you delay, tomorrow may be late. Jesus is coming to take us all home. There is danger if you delay. God bless you all.